mo forí ṣe sírò láti mọ oore rẹ. Mo lo kákúlétọ̀ síbẹ̀ oore rẹ ò níye. Mo ní kí ni bíìlì, ó ní kí n ṣá máa dúpẹ́. Ẹ ṣé o bàbá o, mi ò ní yà láìmoore. Honorable Chief Babájídé Ọdúnjọ ló ṣọjọ́ ìbí lẹ́ni ọjọ́ kìíní oṣù kẹsàn-án nínú ọdún etílélọ́dún kan sílẹ̀ ní onínú rẹ̀ ènìyàn. Báyìí bá ń jayé ìmàdà gbàdárúgbó láì bẹ́ẹ̀ bá yíra nílẹ̀ fọlọ́hún kò tí ì pọ̀jù. Ẹ̀yẹn ni àbáta káfíńrà àtùpà ẹ̀wá dẹ́ ẹni àjítàn náà ò fọ́ máa ra ẹ̀. Ọgbọ́n iná yín kọ́ Olódùmarè ni ẹ fọpẹ́ fún. Ẹ máa ṣe Ọlọ́run àpèjẹ́rìí ọlá o, ọba tí ò ní dojú ti ènìyàn tirẹ̀ o. Àwa dúpẹ́ Olódùmarè a kì í ṣàlàyé ìmoore. Ìkìjà kunrunmi abeokuta o, ìyẹn ní wà sinmi láti bí ọlọ́jọ́ ìbí ẹni. Bàbá Yọ̀mídé bàbá ṣèyí fún mi lọ́lá Olódùmarè ìmàdà gbàdárúgbó láì. Mo fẹ́ bá yín dé ilé bàbá yín, ẹ̀yin ló máa kìjà forí ìṣá. Ọmọ olówó pọ̀rọ̀kú ni yóò, ọmọ alágógó òjì, ọmọ gbangba níta láṣẹ, ọmọ ewúrẹ́ wọlé àpọ̀n, òjùrù fẹ́fẹ́fẹ́ o. Kí làpọ́nrí jẹ tó kú nílẹ̀ ìdòmíràn. Ọmọ olójúde àjígbá, ọmọ olóde àgbàǹgbà tán ni yóò bàbá mi. Ààrẹ ń pè ọ́ olóhùn dífá lọ́wọ́, bí fà rẹ bá fọre bí ò fọre, bí fà rẹ bá ti fọre àbùṣebùṣe. Ọmọ akíjà forí ìṣá, ẹ̀yin tó ń lọmọ Ẹ̀gbá mọ́ lisa bí agbóhùngbà kẹlẹ́. Ẹ̀gbá tó gbalẹ̀ tó tún gboko, ọmọ òṣì ikùn pàkúndé o. Ẹ̀yin lọmọ Olúmọ ní Ẹ̀gbá, ìbò tó ń bọ̀ lọ́nà yìí o. Ní 2023 ẹ̀mí yẹn máa ju ìgbà yẹn lọ. Ẹ máa jáwé olúborí láṣẹ Èdùmàrè. Ẹ ò ní dẹ́ni ẹ̀yìn, iwájú lójúgun ń gbé o. Wájú lọ́wọ́ ajá ń gbé, wájú lọ́lá irin gbé láṣẹ Èdùmàrè. Mo lẹ́ òní dé ìròyìn, ẹ máa ṣọ̀pọ̀ ọdún lókè erùpẹ̀. Àbúrò ní wọlé tọ̀yìn, afẹ́fẹ́ òjò ní ìkọlù yóò bàbá mi. Honorable Chief Babájídé Ọdúnjọ o, Chief Àrẹ̀mọ wá sinmi lábẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Báyìí bá ń jayé ẹ máa ṣọ̀pọ̀ ọdún láì. Àwọn ọmọ yín náà ní kí yín kó orí kádùn pẹ̀lú ìyàwó yín. Mínísọmọ Táyọ̀ Ọdúnjọ, wọ́n lẹ́ máa pẹ́ láì, wọ́n ládé orí mi, wọ́n lẹ́ òní ṣàìsàn, wọ́n láfẹ́fẹ́ òdì òní ìkọlù yín, wọ́n lẹ́ òní rògùn ní ìgbàdìgbà. Wọ́n ní báyìí bá ń jayé wọ́n lẹ́ òní mọ̀ nira. Ismail Babalọ́lá ló lóhùn wádùn yìí o. Àṣeyíṣe púpọ̀ ẹ máa gbáyé pẹ́.